Bàbá Ìjẹ̀ṣà ti jáde sọ̀rọ̀ o lẹ́yìn ìgbà tó ti Kirikiri dé. Mo ráyè mo sáfáyé, mo ráyè mo sáfáyé, ẹ̀rù mà bà mí, ọmọ Ìbùnú Ádámù, ẹ̀rù mà bà mí o, mo ráyè mo sáfáyé. Mo sọ mo lẹ́ni tí ò bá bẹ̀rù obìnrin, ẹni náà ti kú, n ò tí ì gbé sí ni. Ìgbà tí mo gbọ́ ohun tí bàbá Ìjẹ̀ṣà sọ, omi ẹkún gbọ̀n mí, àánú abiyamọ ṣe mí. Ẹ bá mi kálọ lórí ètò yẹn abiyamọ ayé ẹ̀sàmí àdúrà sí comment section yìí. Àwọn ọmọ wa ò ní jẹ̀yà ìmọ̀dí o, àwa gangan lára ní jẹ̀yà ìmọ̀dí. Kí ni bàbá Ìjẹ̀ṣà sọ? Ẹ̀yin náà mọ̀ pé láti ìgbà tí bàbá Ìjẹ̀ṣà ti ṣẹ̀ṣẹ̀ sí wọn lọ́sẹ̀ kó tó di pé lọ́nú ẹ̀wọ̀n, wọn ò fún láǹfààní ẹyọ kan báyìí láti bá mídíà sọ̀rọ̀, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó tẹ̀wọ̀n dé ó ti jáde sọ̀rọ̀. Kí ló sọ? Mò ń bọ̀ náà, ẹ kọ́kọ́ wo fídíò eléyìí náà. Ó lágbára. Bí bàbá Ìjẹ̀ṣà bá jáde máa dá padà sẹ́wọ̀n yẹn, ó kì í sì fúnbọ̀ sí mo rò. Ó kì í sì bàjẹ́ kò sẹ́ tó máa bá mi sọ. Tó bá jáde máa dá padà síbẹ̀. Gbogbo láti mi máa ná sí. Wàhálà ìmọ̀ àtàlẹ́ mi torí ẹ̀. Bàbá Ìjẹ̀ṣà ó lóun gbọ́kànlé nìyàn, òun finú wénú ló jẹ́ kóun ó jẹ́wọ́. Ó ní Kirikiri kì í ṣe ilé ọmọlúàbí rárá. Ó lóbìnrin ó gbóhùn dé Kirikiri. Kí ló wá ló ṣẹlẹ̀ láàrin òun àti princess tó fi dọ̀rọ̀ ẹ̀wọ̀n, tó fi dọ̀rọ̀ Kirikiri, tóun fi fèlè sàríkọ́gbọ́n, tóun fi sàríkọ́ṣe, tóun wá sọ fáwọn ọmọ aráyé kí wọ́n kẹ́kọ̀ọ́ látara òun. Bàbá Ìjẹ̀ṣà ó lóun júbà aráyé lẹ́ẹ̀méje. Ó ní ṣùgbọ́n òun júbà obìnrin lọ́nkàntébù. Ó lóun ò tún jẹ́ fobìnrin ṣeré mọ́ láyéláyé torí pé òun padà dọ́nú ẹ̀wọ̀n. Òun lọ Kirikiri nítorí obìnrin. Ó wá fẹ́ ṣàlàyé bọ́rọ̀ náà ṣe jẹ́ láàrin òun àti Princess Dàmọ́lá. Ẹ̀yin abiyamọ ayé, a ò ní jẹ̀yà ìmọ̀wọ́, a ò ní jẹ̀yà ìmọ̀dí o. Àwọn ọmọ wa ò ní bọ́ sí páńpẹ́. Ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ a gbọ́ bí bàbá Ìjẹ̀ṣà bó ṣe sọ nínú orin rẹ̀ tó pè ní ènìyàn wáyé dáràn. Bàbá Ìjẹ̀ṣà lòun fẹ́ sọ̀rọ̀ nílé ẹjọ́. Ó ní ṣùgbọ́n wọn ò fóun láàyè láti sọ̀rọ̀. Ó lágbára o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri tó jẹ́ wípé ìyà ìmọ̀dí lọ̀pọ̀ wọn ń jẹ. Bàbá Ìjẹ̀ṣà ló ń dé Kirikiri nítorí ọ̀rọ̀ obìnrin. Ẹ máa bá mi ká lọ sẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ nínú orin rẹ̀. Kí ló sọ ń pa Princess Dámilọ́lá? Mò ń bọ̀ náà. Bàbá Ìjẹ̀ṣà ní bó ṣe ṣẹlẹ̀ ní on the 21st of April 2021 níṣẹ̀lẹ̀ aburú náà ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin èèyàn mi, ẹ máa bá mi ká lọ. Ó nínú ilé òun lòún wà tóun ti ń gbafẹ́ lòún gbọ́ àpè lórí aago. Ta ló ń pòun? Ó di Princess Dẹ́fù, kò fẹ́ dákọ rẹ̀. Ó ló pè òun bó ti ṣẹ́ kó wọ́n wá gbẹnu sí i. Àtẹnujẹ no be poison, kó wọ́n wá jẹ iyán àtẹran ìgbẹ́. Ó lóun ò mọ̀ pé àṣì setup ní gbogbo ẹ̀. Àṣì bẹ́ẹ̀ lòun ó gbà dé Kirikiri. Ayé le. Bàbá Ìjẹ̀ṣà tún tẹ̀síwájú lórí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó dọ́dọ̀ Princess Dẹ́fù. Ó ní Princess Dámilọ́lá ó ti sọ fóun tẹ́lẹ̀ báwọn jọ fẹ́ ṣeré àgbéléwò kan. Olúwa ní róòlù tóun máa play bẹ́ẹ̀ kì í ṣe róòlù bàbá Ìjẹ̀ṣà, pé bòmíì lòun fẹ́ gbé òun dé. Àṣọ fẹ́ gbé dọ́gbẹ́ ẹ̀wọ̀n ni, ó fẹ́ gbé dé Kirikiri, ó fẹ́ gbé dálágbọ̀n. Ó lóun ò fura, òun finú wénú, òun padà jẹ́wọ́. Ó nígbà tó ń délé Princess Dámilọ́lá, ó lóun tiẹ̀ ti pẹ́ torí ó dọ̀ọ̀pù mọ́ òun. Ó nígbà tó ń dé bẹ́ẹ̀, òun bá àwọn èrò rẹpẹtẹ ní Princess ní ó yá lòun bá bẹ̀rẹ̀ sí rehearse. Àṣì wọ́n ti lẹ̀ dí àpò pọ̀, wọ́n ti mọ tí wọ́n fẹ́ ṣe.
àsí setup lásán lásán ní gbogbo ẹ̀. Ayé le, ayé níkà, mo bẹ̀rù obìnrin. Bàbá Ìjẹ̀ṣà ní ẹni tó mu mílíìkì ó sọ agolo nù, ẹni tó mú agolo lẹ́ni kí wọ́n lọ pa. Mo rò pówe náà yé yín. Ẹ̀yin náà mọ̀ pé wọ́n lẹ́nìkan ló gba ìbálé ọmọ náà tí í ṣe wípé wọn ò padà rí ẹni náà mú, ṣùgbọ́n bàbá Ìjẹ̀ṣà tó he agolo ńlẹ̀ lọ́wọ́ pálábá rẹ̀ ségi. Bàbá Ìjẹ̀ṣà ní ẹni ẹ bá ti rí tipẹ́, ẹni tí ẹ mọ gbogbo ìrìn àjò ẹ̀ mọ́, ẹ fura sí o, torí pé ẹni náà ń kọ́ ó lè ti dìkà kẹ́yìn ó má mọ̀. Ó lóun máa finú wénú ni ló mú òun tóun fi jẹ́wọ́ lòun di èrò àtìmọ́lé. Bàbá Ìjẹ̀ṣà wá ní ẹ fele kọ́gbọ́n o, ẹ fọ̀rọ̀ òun kọ́gbọ́n o, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń bẹ ní Kirikiri tí wọ́n ń jẹ̀yà ìmọ̀dí. Bàbá Ìjẹ̀ṣà ní ṣáájú kó tó di pé princess rán òun lẹ́wọ̀n ló ti kọ́kọ́ pè òun pé kóun gbé òun jáde látàrí pé ògo rẹ̀ ti ń lọlẹ̀ nínú Nollywood industry. Ó ní àsí ó fẹ́ fòun gòkè ni. Ó ní ẹ kọ́gbọ́n nínú ọ̀rọ̀ gbèsè ayé òun. Ó ní tẹ́ ẹ bá ró ń bára tí ń kọjá lọ tó ń ṣàdúrà pé Ọlọ́run ò ní jẹ́ rákòbá, ó ní ẹ fún un lówó. Bàbá Ìjẹ̀ṣà ní níbi táyé burú dé, níbi táyé le dé, ọmọ aráyé ló máa pe olè kó wá jà. Àwọn náà ń ó tún wá pe olóko pé kó wá ra mú. Bàbá Ìjẹ̀ṣà ó ní òun jẹ̀yà ìmọ̀dí, ojú òun rí tó nínú ẹgbàá àgbà Kirikiri. Bàbá Ìjẹ̀ṣà wá parí ẹ̀. Ó ní ajá àwọn tó relé ẹkùn tó bọ̀ ó ní ẹ kí poku ewu. Ó ní tó gbé lágbájá ṣubú kí tàmọ̀dù ọmọ fi rẹ́rìn o, kọ́ mọ̀ wò pé ṣebó náà rókúta lójú ọ̀nà ó sì tòkúta mọ́lẹ̀. Ó ní pé torí pé èyí gbọ́n ju àdánwò lọ. Ẹ̀yin abiyamọ ayé, ẹ ṣe àfídíò yìí kó kanra lé kó kanra oko. Bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ ilẹ̀kùn, àbá dúpẹ́ àbá ayọ̀ pé kò rá sínú Kirikiri. Ilé ayé